us bow down our head as we pray. Jehovah, Jesus, our Father in heaven, the makers of heaven and earth, you are our creator. Lord, we come before you this morning, rejoicing and celebrating with heaven that has a mother, sister, a pillar, a mentor. And today, oh Lord, Father, we ask for forgiveness. Lord, forgive us in Jesus' name. Father, we pray, and this is like I condemn her not to obtain that mercy. Father, we pray under your grace that she receive mercy in Jesus' name. Lord, sanctify us. Sanctify the premises, O Lord. As we have come today for this very special service, Lord, be with us in Jesus' name. At the end of today's program and at the end of everything, let our focus to glorify your name. For in the name of our Lord Jesus Christ, I pray. Amen. 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 Father, who art in heaven, hallowed be thy name. Thy kingdom come, thy will be done on earth as it is in heaven. And forgive us our trespasses, as we forgive those that trespass against us. But deliver us from all the power and the name. Let us open as we continue while singing through in number 553. Now we shall go into 3 members prayer. The first person in male, Sunday, Mother Celestia Latifat Adetono. She will also pray into the Lord to remain the fortress and the shield and the buckler for the children and the relatives and the Celestial Church of Christ at large. While the third person
our father, Papa David Agbausi, in Egun language, which he will also pray for the church member, friend, sympathizers for blessing of long life in good health that are departed from this world should not be in quick succession. Ẹni ìkíní bàbá wa Sunday Odi Agbe. Wọ́n á gbàdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ fún ẹ̀mí ẹni wa tó ti sùn. Pé kí ẹ̀mí náà ọkàn náà kó sinmi ní ọkàn àyà bàbá Abrahamu. Ẹni kejì ní èdè Faransé tí ń ṣe màmá wa Mother Celestial Latifat Adétọ́nà tí àwọn yóò gbàdúrà kí Olúwa Ọlọ́run kó máa túbọ̀ jẹ́ ibi ìsádi ibi ààbò fún àwọn ọmọ ẹbí ará ọ̀rẹ́ tí olóògbé tí ó fi sílẹ̀. Ẹni kẹta tí ń ṣe àwọn bàbá wa Papa David Agbausi tí wọ́n yóò gbàdúrà ní èdè Ègùn. Wọ́n yóò fi ìjọ mímọ́ ẹbí ará ọ̀rẹ́ lé Ọlọ́run lọ́wọ́ wípé kí Olúwa kó dì wá mú, wípé ikú náà kí Olúwa kó má ṣe ní ṣísẹ̀ntẹ̀lé. Àdúrà gẹ́gẹ́ bí a ti kà. Jehovah, Jésù Kristi, Michael mímọ́, Ọlọ́run ọba tó tóbi ju ayé lọ, alápàdúpẹ́ Elédùmarè, Ọlọ́run àjàmájẹ̀bú, ògo ni forúkọ rẹ̀. Àpéjọ nítorí ìránṣẹ́ rẹ ènìyàn ní ìgbà kan rí, Deborah Oshoffa, a fi ẹ̀mí rẹ̀ lé ọ lọ́wọ́ bó tilẹ̀ jẹ́ pé ó ti sọ wípé níwọ̀n ìgbà tá a ti fi lélẹ̀ fólúkálùkù láti kú lẹ́ẹ̀kan lẹ́yìn ìdájọ́. Àbẹ̀wò fún àánú rẹ, jẹ́ kó rí àánú rẹ gbà. Fún ní ìsinmi ní ọ̀dọ̀ rẹ nínú ìdílé bàbá wa Oshoffa, fi abo rẹ bò wọ́n àti gbogbo ọkàn tó wá lóbi, fi abo rẹ bò wá o. Má jà bọ́jú ọlọ́jọ́ lọ, kàrà kó má ní wá. Gbọ́ Ọlọ́run ọ̀wọ́ Jésù Kristi Olúwa wa. Obìnrin in French language tí wọ́n bá if the female member is not available. Seigneur, protège la famille. Tu secours à tous ceux qui sont arrivés pour la cérémonie. Seigneur Jésus, protège-les. Qu'ils retrouvent Mikaeli wiwe gaho nuko top da ho go nyi dali gege nyo vi gbe to so do no we to me ba ko na za o be to ba so de to ko de vi gbe to sinu ko to aforo mi wa na to pli na to ho de na to se me ti to e me ka nyo hu ga mi ule Deborah Oshoffa ke ti to we Oshoffa to me ke si oda o yo to e sepo e bo ali do to ni wa nu kon to e
Bon, pas que Adona, tu l'as dit, mais pas que l'oeil. Bravo, donc, mais tout son nom. Au quoi du droit, le ténat, au bout de l'eau chercher. Il dit, doit relouer au bout de l'eau dit. Il dit, doit relouer à courir l'autre main. Le prix de peau, je suis de premier sommet. Quand on y a courir l'autre temps, même le papier a les droits, le ténat, c'est pas but à jouer ton corps. Il faut y continuer à gâter à Golgotha. Jésus Christ, au nom de ton route. We'll continue where we sing through in number 9. Leader Tomiwa Henry. Revelation chapter 14. Ó ń fò ní àárín méjì ọ̀run nítorí tí ó ṣubú, Ábélì ńlá ṣubú nínú ọtí wáìnì àìmú àgbèrè rẹ̀. Áńgẹ́lì mìíràn ìkẹta sì tẹ̀lé. Ó ń wí ní ohùn rẹ̀ wípé bí ẹnikẹ́ni bá forúkọ balẹ̀ fún ẹranko náà àti àwòrán rẹ̀ tí ó sì dà àmì rẹ̀ síwájú orí rẹ̀ tàbí sí ọwọ́ rẹ̀, òun pẹ̀lú yóò mu nínú ọtí wáìnì ní ẹ̀kúnrẹ́rẹ́ sínú agbo ìrònú rẹ̀. A ó sì fi iná súfúrù dá a lóró níwájú àwọn áńgẹ́lì mímọ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn. Yóò sì lọ sí
láíláí wọn kò sì ní ìsinmi ní ọ̀sán àti ní òru. Àwọn tí ń forúbalẹ̀ fún ẹranko náà àti fún àwòrán rẹ̀ àti ẹnikẹ́ni tó bá sì gba àmì orúkọ rẹ̀. Níyìn ni verse 12. Níyìn ni sùúrù àwọn ènìyàn mímọ́ gbé wà. Àwọn tí ń pa òfin Ọlọ́run àti ìdàgbọ́ Jésù mọ́. Verse 13, the last verse. Mo sì gbọ́ ohùn kan láti ọ̀run wá. Ó wí pé kọ̀wé rẹ̀. Alábùkún fún ni àwọn òkú tó kú nínú Olúwa láti yí lọ. Alábùkún ni wọ́n ní tòótọ́. Bẹ́ẹ̀ ni èmi wí. Bẹ́ẹ̀ ni èmi wí. Nítorí tí wọn yóò sinmi. Yóò máa tọ̀ wọ́n lẹ́yìn. In English, Brother Temitope Asu. Hallelujah. The only lesson reading for today's service shall be taken from the book Revelations. Revelations chapter 14, starting reading from verse 6 to 13. Revelations 14, starting reading from verses 6 to verse 13. Angel fly in the midst of heaven, having the everlasting gospel to preach unto them that dwell on the earth, and to every nation and kindred and tongue and people, saying with a loud voice, Fear God, and give him to nations drink of the wine of the wrath of our fornication. And the third angel followed them, saying with a loud voice, If any man worship the beast and his image, and receive his mark in his forehead, or God, which is poured out without mixture into the cup of his indignation, and he shall be tormented with fire and brimstone in the presence of the holy angels and in the presence of the Lamb. Verse 11. And the smoke of their torment ascended up forever and ever, and they have no rest day nor night, who worship the beast and his image, and whosoever receiveth the mark of his name. Verse 12, second to the last verse. Here is the patience of the saints. Here are they that keep the commandments of God and the faith of Jesus. And I hear the voice from heaven saying unto me, Write, blessed are the dead which die in the Lord from henceforth. Yea, saith the Spirit, that they may rest from their labors, and their works do follow them. We pray that this service is going to be accepted in Jesus' name. In Egun by Agbausi Maris. Évidemment, oui, quand il y a le coup et tout, il dit tout, très bien, mais. Il y a Joranton, vous sortez à Joranton, tête on vient, mais sans faire ton chou pour le peut-être on vient, mais sans faire ton chou pour le dire, il y a ton temps, mais tout toi, il y a seulement un gars de voter, position, tout l'enchaîner. Potindo mwenagbemanto podote to alome. Yangoto Yehova yere ti kwa ibajile, plan akota lepo, plan renu lepo, plan ogbe lepo, plan beto lepo. Busi jiwe yewe, bosona gigwe, na wajida wone tonwa, mi soli daina ewo eda ono, ayiba, òkú kó àṣìṣà òtọ̀ lẹ́tọ̀ọ́ kó angẹ́dẹ́gbòdé sọ ìfòdó ẹ̀ òtòdìdọ́mọ́ Babylon kọ́ ẹ̀kọ́ òtòdàmọ́nẹ́ ná ẹ̀kọ́ rẹ̀ akọ̀tàlẹ́kọ́nù kò fẹ́ kòmẹ́gbé àyíyọ̀dìdé ẹ̀tọ̀mẹ́
Angela Tonton, son Odoye, Odidor, Tobeleme, Comment, Eyi Menepe, Itaina Kainla, Mobosho et ton pot, Osoyi Okiet ton don, Coeton, Cavido alors et ton mère. Et voilà où est nous, au vert, au bain piple, Chico Yahweh ton mère. Que y est con, Debonou, Martin Fousso, docteur pour commission et ton mère. Y en a so yi million pour oui, to bien nous connaît. Pour engager ton oui, les pour les cobulots pour nous con. À zone où via y est ton. Donc, nous avons les couteaux au Kunomen, so d'Indiaï. Mon web. À zone y est ton. Sorry, confirm. Et then où? Ẹ jẹ́ ká dìde dúró lórí à. Hallelujah. Hallelujah. We give glory to God Almighty, the Father of our Lord Jesus Christ, who has made it possible. Nípa ìgbòrán jùlọ lọ ìgbèlọ ẹ̀yà náà nọ̀bí nítàn èyí àfọ̀gbọ́dọ̀ jẹ̀rù kan náà mi ní kó dẹ̀ lọ ògbùgbọ̀ owó ìjọ ẹ̀tàn ẹ̀ máa jó mi tó kò Jésù sí kọ́ mi. We welcome all and sundry into this sacred gathering, and all our dignitaries present here this morning. We welcome our pastor, Reverend EMF Oshoffa, the pastor and supreme head of the Celestial Church of Christ worldwide. Also, we acknowledge the presence of our fathers here, Baba Jawo, Baba Laride, Baba Ayotele, Baba Talon, Baba Labode, Baba Ukumeiro, and all other senior clergymen who are here present. The Lord be with you all in the name of Jesus Christ. Also, we acknowledge the presence of Pastor Patrice Lashimi, the second in command, Mother Parish, Benin Republic, and joy in the name of Jesus. Now, no control how the title are you baleko. Moro boy, no, mas gawo jido. O papa mi ton so o bomo si ayi gbaji. No pada home. Na pastor mi ton da how the title don. Ese no control down le to. Bon, délégation le et diriger délégation le pour le papa mi ton. La chimie wo fun to ICC. Pour le papa mi ton agba aussi ko. Pour nous content d'avoir des celles sont bénéfiques et même pour nos filles. Donc, il faut des il faut qu'ils comprennent maintenant. Allah Jérémie, le Jésus c'est comme. We have all come from far and near to honor the life and memory of our mother. Our compassion for the needy and our service to humanity. Na ema Deborah tata Deborah wakweno na asonta Will all proceed
in procession to the graveside in an orderly manner in which our father on the 19th February 19th April, that's on Friday 2024, in the Republic of Benin. Deborah, in Port Novo, Republic of Benin. Port Novo, in Papa Oshoffa's house, Papa Oshoffa's residence. So they are inviting everyone to be present there on that day. Oh, me I go over. No papa si wepe. No that 19. Oh, veye da ho ko fene na no pimenton Deborah. That's the eighth day service in our honor, which will be held in the same venue at St. Jonas City de Oshoffa in Cotonou. Oh, me na buy since and down the road. The Papa Oshoffa à Cotonou. Donc finalement we register their tribute today. Choristers from Cotonou. This is the end of the announcement for now. If there is an additional announcement to be made, our Father will keep us all posted. God bless you for coming. And as you return back to your various destinations, calamity, catastrophe, disaster will not befall you, will not befall us all in the name of Jesus Christ. No, nado boy we be no bia no jenu me no de do me kan brata kila no nyina kan leko e pe ma mo mi wole to Jesus in coming. The Apex Choir, thank you all. And the choristers from Cotonou will also have their own performance after the Apex Choir. The Cotonou, they are performing now. Thereafter, the Apex Choir will. Oh, quand on est genre bon là, elle est n'attiantée. Mais de quelle wa sai. Elle est dit ton kodo. Ouais, que tout ce qu'elle est dans ma vie fini. Elle est où tout. Elle répond ce qu'elle est, dit qu'elle est wa, elle est là dit ton titi. Elle est là la kodo, elle est là dit fini en d'autres raisons. Thank you all. Bye. Charger. Nínú titolẹ báyìí nàdó sian náà hàn jí lọ mi ta yìí nàdó yìí lọ o mama mi tán alájà akadiri dọ naniwa dọ owó nfẹ náà mi tán ònú fún ọ. À ń retí mama.
gbogbo ẹbí Oshoffa. Mo kí gbogbo ẹ̀yin àlejò tẹ́ wà níkàlẹ̀ lọ́kùnrin àti lóbìnrin. Ẹ kú àdúrótì. Ẹ ṣé gan. Ẹ kú ọrọ̀ ọmọ. Ẹ kú àṣojúṣẹ̀yìn. Ọlọ́run bá mi san yín lẹ́san. Mo kí gbogbo fámílì Àkádìrì. Wọ́n kú ọrọ̀ ọmọ. Wọ́n kú àdúrótì. Wọ́n kú àṣojúṣẹ̀yìn. Àwọn dókítà gan gbà ń pé Deborah ọmọ ńlá ni. Ilé ìlú tó mọ́ ẹ dákun ẹ má bínú. Bíkísì Àkádìrì. Dòdòbó jẹ́ ọmọ kan tó jẹ́ ń tù. Ó jẹ́ ọmọ kan tó jẹ́ pé nǹkan tó bá wù ń gbóhùn máa ń ṣe tí ó bá tiẹ̀ ní àdébó kí yóò pẹ̀lú ìtẹríba yóò fi fún ẹ lálàyé kí ló dé tó fẹ́ ṣe bẹ́ẹ̀ yóò ṣàlàyé fún ẹ tó bá sì ṣàlàyé fún ẹ tí o bá ọmọ tó dáa gidi ni. Ẹ dákun ẹ kú ara fẹ́ra kù ẹ kú òǹyà ẹ du dèbò ẹ du dèbò ńgbà kó mọ ẹ du ẹ ṣọ̀rọ̀ ọmọ yà ó rẹ́rìn ó ní bàbá dúró sí fún mi níṣẹ́ bàbá adé sọ̀rọ̀ gan ni o ní àdìbò tí rà láfíà bẹ́ẹ̀ dèbò kí ló ṣe é tí ò ń sọ àìsàn yẹn ìgbà tí kíní yẹn ń ṣe é kí ló dé ó ti mọ́ ń sọ̀rọ̀ gan tàǹtí kò yé mi náà kò yé mi sí tàǹtí mi ò sí dákẹ́ mo máa ń sọ̀rọ̀ mo tún máa ń pe dọ́tò àbúrò mọ́mì mi nílùú òyìnbó àjọ máa ń sọ̀rọ̀ gan kò yé mi bí n ṣe sọ. wọ́n rí ìyàn gan tó ló ṣe ṣàláìsí kọ́lọ́hún pa wọ́n pọ̀ kẹ́ mo ní kí nìyẹn máa ń wọ́ọ̀rì wọn gan kí ló wá dé tí ò sọ tó sì mú mọ́ra bẹ́ẹ̀ ó láwọn ewé kan lòun máa ń lò kí nìyẹn dùn bẹ́ẹ̀ òun máa ń gbọ́ àwọn ewé yẹn fi tẹ̀ mọ́ra mo ní tó gbogbo ẹ̀ náà ó yọ ọlọ́run ó ní tàǹtí mo fẹ́ sọ̀rọ̀ kan fún yín àmọ́rọ̀ náà tí mo fẹ́ sọ fún yín ẹ̀mú dárí ẹ̀ mọ́ sọ fún yàn kankan mọ́ ṣé o gbà mí láyè kí n ṣe fídíò fún yín ó ní ẹ gba fídíò yẹn bẹ́ẹ̀ tí ẹ mọ́ sọ fún yàn kankan o mo gba fídíò yẹn mo mú dání mi sọ kankan fún yàn kankan mo ní tó ọlọ́run ṣe ìtòdà fún wa àdúrà wọ́n gbà mo gbọ́ gbogbo àlàyé tó ṣe o àdúrà wọ́n gbà ọlọ́run ní fi wálẹ̀ ọlọ́run dùn wá ní yóò tètòrè fún wa ṣó ti gbọ́ ìjọ kejì débi ní mọ́mì tàǹtí àníṣe ẹ bá mi sọ fún làrọ́ọ̀ṣì kan gbé sẹ́ẹ̀tì mi fún mi owó mi sọnù ó dẹ́rìn pa mí jọ yẹn gan ó ní owó mi sọnù nínú kọ́ǹtì mi o wọ́n ti kó mi lówó o ó ní àgbáwo náà ṣe máa kó e lówó àní wọ́n ní wọ́n kó mi lówó sí ẹ̀ mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú mọ́níjà mi mo ní débi o ti fẹ́ràn owó jù ó wà ní dùbúlẹ̀ o tún sọ̀rọ̀ owó ni mo wá lọ bá làrọ́ọ̀ṣì mo ní làrọ́ọ̀ṣì ẹ ti jí ọmọ mi lówó ẹ kó owó ọmọ mi fún làrọ́ọ̀ṣì ni ẹ fi débi ilẹ̀ o òun wà ní dùbúlẹ̀ mi sunkún ó dẹ̀ ń sọ̀rọ̀ owó ẹ fọmọ yín yẹn lẹ o ti láàkì owó jù ẹ filẹ̀ kó máa sunkún owó bí o bá ti yá o máa rí owó ẹ̀ ńgbà tó padà sékòó tí kìíní yẹn ṣe bí ẹni balẹ̀ fún àṣẹ dágbére fún wa ni làrọ́ọ̀ṣì ṣe fídíò pé tàǹtí ẹ wọ ọmọ yín ó ti rí àlàáfíà o ó ti ń sọ̀rọ̀ ó dẹ̀ ti ń jẹun mo ní lóòótọ́ mo sì ń wọ ọmọ mi ránṣẹ́ lóòótọ́ lóní tàǹtí ẹ kú àṣẹ ojúṣe ẹ kú àṣẹ ìlè ẹ kú tọ́jú ọlọ́run san yín lẹ́san màá san yín lẹ́san mo ní lóòótọ́ ní làrọ́ọ̀ṣì ń sọ fún mi pé ọmọ yín dẹ̀ ti rówó ẹ̀ mo ní débi olówó yẹn lóòótọ́ oní tàǹtí mo ti rówó mi ò mo ní débi ò fẹ́ràn owó mo máa wá sẹ́kọ̀ọ́ owó yẹn a máa pín ni ó ní kò sí problem tàǹtí ẹ wá sẹ́kọ̀ọ́ mo mọ̀ pé ń dágbére fún wa ni tó tí àsìkò bá ti tó kò sí nǹkan kan tó lè dá èèyàn kan dúró àsìkò Deborah ló tó o. má pẹ́ jù bẹ́ẹ̀ lọ gbogbo dáadáa tá à ń ròyìn tí gbogbo ayé gbogbo èèyàn ń ròyìn yìí kò ní rí ṣe bẹ́ẹ̀ mọ́ ó máa bàjẹ́ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo nǹkan tó ọlọ́run bá ṣe adúpẹ́ fún ẹ ṣeun mo dúpẹ́ fún gbogbo ẹbí tó bá jẹ́ ti ikú ò mà já mi láyà
àfilẹ̀ onírà kan o tó ń bà mí lẹ́rù àní tó bá jẹ́ ti kú ikú ò mà já mi láyà àfilẹ̀ onírà kan o tó ń bà mí lẹ́rù ilé ta ó mọ lóòjọ́ ta ó pin lóòjọ́ ta ó sì bọ́ síbẹ̀ ṣòun ló ń bà mí lẹ́rù àfilẹ̀ onírà kan o tí ń bà mí lẹ́rù. The choir from the Benin Republic, 10 minutes. Okay, mi tọ́lẹ̀ náà gbọ́nu jẹ́jú àwọn owó ẹ̀ náà tó jìyàn lọ ẹni bá náà mi lọ kílẹ̀ mu. Ọmọ Oshoffa, de ton vivant, tu as enseigné, motivé. Tu es exceptionnel, capable et toujours disponible, soutenir, prête pour se sacrifier pour autrui. Princesse Arewa, Deborah, Oshoffa, tu laisses un grand vide derrière toi. De là où tu es désormais, auprès de ces Joseph et Oshoffa, continue de soutenir tes frères et sœurs et toute l'église du christianisme céleste. Princesse, sœur de dans la chérie, tu le réponds plus. Fais profond à ton âme. Ton
Oh,
The best choir of CCC International. Please, if you are not part of the accredited media for this program, your phone or your camera can be seized and you are not able to retrieve it again. Please, if you are not part of the accredited media for this program, you don't want any other live streaming. If you want to get the link for this program, go to CCC International Headquarters on Facebook. You copy the link, you share it. God bless you. And I made another video there, another photo there, party to be motive, put up the hand. Or let the other way. I eat put up the hand, go by my mother for Java. And I never get in.
tẹ́pọ̀ mo jẹ Facebook international headquarter tẹ́kùtàn àmọ̀lẹ́ kófin kóra yìí kóra bá yà dé dúró lọ tẹ́kù sí pẹ́lẹ́ lóde kan. Hallelujah. Please, we are credited only 14 media platforms. Only 14. This event is a family event, and by extension, one for the church leadership. If you are not part of the accredited media people, if I find you or we find you, we will take your phone and we will damage it. Oh, may you president, maybe by the time we are going on here, let us be a portable boy man doing. Donc, better we are not paying when they are not buying or video on there, put a photo on there. Please, if you are also a media volunteer or vendor for this event, please wear your media tag. We will tell the task force people now who are working in the pastor's office and by extension the security personnel that we have. We don't want anybody to capture anything here and go and put on your Facebook and go and start writing things that you don't know. Please, this is an event. We have done all our processes and procedures. Anything about phone line that to cover event, if I'm having phone and gadget, we are going to seize it. If we have given you a tag, please wear your tag. Especially when we are going to the gravesite. We are going to unpick the few media people that will be there. Thank you very much. Endo ati fi bado nde no sindo alo gbe ado nyan da we photo de to we do abi video ya hen nde ti be do ra gbe to le e ja ma do to we bado fi tempo bo do lo na we de me adi chi lo we do gbe to de ade be ade photo le e ya ma me o le me ba ye egule we me yi lo ta so po no agun we to le egule we haru po pro pa be ni aje ni chale kekere o bodo nde lo be ba lo le go jera gba lo amebo. The Apex Square, 10 minutes.
Chaco. Chaco. Ayé kì í ṣe lẹ́wà àjọ màláyé jẹ́ o. Bóyá pẹ́ bóyá ọ̀rẹ́ a ó padà lọ sílé wa. Àjò kì í ṣe lẹ́wà àjọ màláyé jẹ́ o. Asán nínú asán láyé o. Ayé kì í ṣàwárí lọ́sẹ̀. Ayé kì í ṣe lẹ́wà àjọ màláyé jẹ́ o. sílẹ̀.